ẹ bá wa wá Tinubu, níbo ni Tinubu rè? Àmàrí ààrẹ tuntun tí a ṣẹ̀ṣẹ̀ dìbò yan. Eléyìí ni igbe tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mú bọnu báyìí. Ìbéèrè tó ń já ọjà ṣẹ̀ níkùn gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ yìí ni wípé níbo ni ààrẹ tuntun tí ìlú ṣẹ̀ṣẹ̀ dìbò yan lọ, tí àwọn ò sì gbọ́ kó sọ̀rọ̀ síta tàbí kó tiẹ̀ fohùn ránṣẹ́. Níbo ló rè? Níbo ló gbà lọ? Ẹ bá wa wá. Àwọn mìíràn tilẹ̀ ń sọ wípé bóyá Bọ́lá Tinubu dúró di ọjọ́ 29 oṣù karùn-ún tí ààrẹ Muhammadu Buhari tí yóò gbé ìjọba fún lọ́nà títí ìjọba àwarawa. Èyí kò ṣẹ̀yìn bí àjọ INEC ṣe kéde Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí níbi ìbò ààrẹ tí a dì kọjá ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn mìíràn tilẹ̀ ń sọ wípé ààrẹ tí wọ́n ṣẹ̀ dìbò yàn náà gba òkè òkun lọ láti lọ ṣiṣẹ́ abẹ nítorí ìgbà tí wọ́n rí Bọ́lá Tinubu kẹ́yìn ní àsìkò ìgbáradì fún ìdìbò sípò gómìnà ní ọjọ́ 15 oṣù kẹta ọdún 2023. Ní ọjọ́ 18 ní agbẹnusọ rẹ̀ Túndé Rahim ó fi léde wípé Tinubu ti gba òkè òkun lọ láti lọ sinmi, láti ibẹ̀ lọ sí Saudi Arabia fún umura kí ó sì tún padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà fún ìbúrawọlé rẹ̀ ní ọjọ́ 25 oṣù karùn-ún ọdún 2023. Adarí ikọ̀ ìròyìn fún ikọ̀ ìpolongo fún ẹgbẹ́ òṣèlú APC ó sọ fún akọ̀ròyìn wa wípé Báyọ̀ Ọ̀nànúgà ó ní ààrẹ tí ìlú ṣẹ̀ṣẹ̀ dìbò yàn náà wà ní orílẹ̀-èdè France láti sinmi kí ó tó bẹ̀rẹ̀ iṣẹ́ ààrẹ ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023. Ó ní kò sí òtítọ́ nínú ìròyìn wípé Tinubu lọ fún iṣẹ́ abẹ, tó sì rán àwọn ènìyàn létí wípé ṣáájú ni Tinubu ti ní òun lọ sí ilẹ̀ Yúróòpù láti lọ sinmi. Tinubu kò lọ síbẹ̀ fún iṣẹ́ abẹ, ó lọ sinmi kúrò nínú hílàhílo àti oríṣiríṣi wàhálà tó wà lọ́rùn rẹ̀ kó tó di pé ó dìbò wọlé. Ṣùgbọ́n báyìí ó wà ní ilẹ̀ Amẹ́ríkà láti sinmi. Ẹ lè pè é kí ẹ lè mọ̀. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn ti kàn sí láti wò ó wò bóyá lóòótọ́ àbí irọ́ ni. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú àti igbákejì rẹ̀ wọ́n lọ sí ọ̀dọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní ọ̀sẹ̀ tó rí kọjá. Bákan náà ni igbákejì ààrẹ tí ìlú ṣẹ̀ṣẹ̀ dìbò yàn náà Kashim Shettima òun náà lọ sí ọ̀dọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní orílẹ̀-èdè France láti lọ ṣe àbẹ̀wò rẹ̀. Tinubu kò kú, bẹ́ẹ̀ ni kò rùn, bẹ́ẹ̀ ni kò lọ ṣiṣẹ́ abẹ. Ó lọ gbáradì fún iṣẹ́ ìlú ni tí wọ́n ó sì gbé ìjọba fún ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe pẹ̀lú dáhùn lọ́wọ́ ẹ bá subscribe.